Níbẹ̀ láti rí i pé ọ̀pọ̀ àwọn ènìyàn kọ̀ láti tẹ̀lé Jésù nítorí pé wọ́n rí i pé ọ̀rọ̀ rẹ̀ ó le díẹ̀, ó yàtọ̀ sí ti ayé. Ìgbà tí wọ́n pẹ̀yìn dà lẹ́yìn Jésù, Jésù wá sọ fún àwọn tó kù lẹ́yìn rẹ̀ wípé ẹ̀yin náà ṣé ẹ̀yin náà fẹ́ lọ àbí kílẹ̀ tó ń dúró ṣe? Pétérù dáhùn wípé ọjọ́ Tali àwa yóò wà lọ, ìwọ ló ní ọ̀rọ̀ ìyè lọ́wọ́. Àkórí orin mi sọ wípé ta lèmi bá a tọ̀ lọ. Ibi tí wọ́n kà níbi Bíbélì láìpẹ́ yìí, mo gbọ́ tí wọ́n sọ fún wa wípé ẹni tí a fẹ́ láì rí, ẹni àìrí yìí òun lèmi ń tẹ̀lé. Ìbá sì wù mí bí wọn náà bá lè tọ̀ ọ́ lọ, òun lèmi lè tọ̀ lọ, òun ni mo tọ̀ wá, ìwọ náà tọ̀ ọ́ wá. Ta lèmi bá tọ̀ lọ nígbà tí ìjì ayé fẹ́? Mo gbójú sókè mo rí ẹni àìrí tí ó wí pé bàjọ́nà tilẹ̀ léwu, má fòyà, mo pẹ̀lú rẹ̀. Ta lèmi bá tọ̀ lọ gbà tí kò sí alábàárò lẹ́gbẹ̀ẹ́ mi? Mo wò mo rí ẹni àìrí tí ó wí pé bí gbogbo ayé sáàtì kó àníyàn rẹ̀ lémi. Ta lèmi bá tọ̀ lọ lẹ́yìn Olùgbàlà mi? Onìkan ní àpáta, ìyanrìn nílẹ̀ yòókù jẹ́. Onìkan ní ìmọ́lẹ̀, nù rẹ̀ nìkan ní yé wá. Pẹ̀lú mi Emmanuel, pẹ̀lú rẹ̀ kì yóò bẹ̀rù. Kí o yọ̀ nígbà gbogbo, fìyànà rẹ̀ láyé mi. Kí o yọ̀ nígbà gbogbo, kẹsẹ̀ mi lè dúró gbàyìn. Ta lèmi bá tọ̀ lọ tó lè gbà mí lẹ́yìn ayé yìí? Ọwọ́ kan tọ́ mi mo rí ẹni àìrí tí ó wí pé mo ti kú, mo ti jíǹde.
máa tọ̀ mí, mo ti ṣẹ́gun. Mo ti kú, mo ti jíǹde. Sá máa tọ̀ mí, mo ti ṣẹ́gun. Mo ti kú, mo ti